Tani Saheed Osupa fẹ́ pàgò mọ́ lórí ní patí yìí o. ẹ̀fọ́ òdú ni Saheed Babatunde Akórèdé tí gbogbo ayé mọ̀ sí Saheed Osupa lágbo àwọn èèkàn òṣèré táyé ń fẹ́ kì í ṣàìmọ̀ fólókò ṣàṣà èèyàn ni kò sì mọ̀ pé ọkùnrin tó ní kìmí nílẹ̀ dáadáa náà kì í gbàgbàkúgbà ara rẹ̀ sì kọ ìwọ̀sí gidi. àmọ́ kí ló lè mú kí baba Súlẹ̀ Fọ'Go bí àyọ lójú agbo tó ti ń kọrin kó bọ́ sílẹ̀ lórí pèpéle kó sì máa fi tìbínú lọ síbi táwọn èrò rẹpẹtẹ ti ń ṣe rọ̀tìrọ̀tì yìí? ìbéèrè yìí lọ̀pọ̀ èèyàn tó rí fọ́nrán fídíò kan tó ń jà ròyìn lórí ẹ̀rọ ayélujára ń béèrè lọ́wọ́ ara wọn báyìí. wọ́n ń ṣe kàyéfì ta ló bí ọba orin nínú gan-an kí sì ni tọ̀hún ṣe tó fi di pé kingi Fọ'Go yọ tí ìbínú gidi sì rúbò lójú. títí dàsìkò yìí kò tí ì sẹ́ni tó dáhùn ní pàtó àmọ́ àwọn tó mọ bó ṣe ń lọ ti ń sọ̀rọ̀ lórí nǹkan tó ṣẹlẹ̀. bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀ àwọn tó rí fídíò ọ̀hún ni wọ́n rò pé ibi ayẹyẹ àjọ̀dún èèkàn olórin Fuji tó jẹ́ ọ̀rẹ́ rẹ̀ Wàsíù Àlàbí Ọdẹ́tọ́lá tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Pasuma tàbí Paso ọ̀gá ńlá Fuji èyí tó wáyé nílùú Èkó ni torí aṣọ kan náà tí Òṣùpá wọ̀ nínú fídíò ìjà náà ló wà lọ́rùn rẹ̀ níbi ayẹyẹ 40 ọdún tí Bawasila ti ń kọrin èyí tó pe àkọlé rẹ̀ ní Pasuma 40 years on stage. àmọ́ ọ̀rọ̀ kò rí bẹ́ẹ̀. ìta fàájì ti ṣèwádìí a sì ti fìdí rẹ̀ múlẹ̀ pé òde àríyá ńlá kan tí Òṣùpá ti lọ ṣeré nílùú Òṣogbo nípínlẹ̀ Ọ̀ṣun lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 19 oṣù kejìlá ọdún 2024 tá a wà yìí ní ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀. ìgbà tó yanjú ọ̀rọ̀ náà tán tó kúrò lójú agbo ló ṣẹ̀ṣẹ̀ kọrí sílùú Èkó níbi tó ti lọ darapọ̀ mọ́ ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn olórin àtàwọn èèyàn jankan-jankan bíi Alhaji Kọ́láwọlé Ìlọ̀rí táwọn èèyàn mọ̀ sí Kọ̀líńtì Àyìnlá, Alhaji Wàsíù Àyìndé Ọmọgbọ́láhàn tí gbogbo ayé ń pè ní Kwam 1 tàbí K1, Ṣẹ̀fíù Àlàó, JJC ọmọ oko, Sulaimon Àlàó Màláíkà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí wọ́n wá fi ìjókòó yẹ́ Pasuma sí lẹ́kọ̀ọ́. èyí ló fi jẹ́ pé aṣọ tí Òṣùpá wọ̀ kúrò lóṣogbo ọ̀hún ló sì wà lọ́rùn rẹ̀ tó fi lọ sóde àríyá ti Pasuma. bó ṣe hàn nínú fídíò náà ṣàdédé ni ọmọkùnrin kan lọ fi ọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ kan tó Saheed Osupa létí lójú agbo. ó jọ pé nǹkan kan ló ń ṣẹlẹ̀ láàrin àwọn èèyàn rẹpẹtẹ níta. ọ̀rọ̀ náà sì ká Saridon pápá lára torí gẹ́lẹ́ tó gbọ́ ọ̀rọ̀ ọ̀hún níṣe ló já ìgò bíà tẹ́nìkan mú lọ́wọ́ gbà ló bá bẹ̀rẹ̀ sí tú ọtí inú rẹ̀ dànù. bó ṣe ń tú ọtí náà dànù ló ń tẹ̀lé ọmọkùnrin tó wá sọ̀rọ̀ fún un lẹ́yìn bí ìgbà tí akọni bá ń sọ fún èèyàn pé nìṣó níbẹ̀. ojú rẹ̀ ti le koko lágbárí ó sì hàn pé tìbínú ló fi ń yan bí ológun lọ. kódà nígbà táwọn èrò ìwòran rí bí Saheed Osupa ṣe ń bọ̀ fìlàfìlà lẹ́yìn ọmọkùnrin náà kíá ni kálukú ń bìlà kúrò lọ́nà tí kò wá sì ń wo ohun tó fẹ́ ṣẹlẹ̀. wọ́n fẹ́ mọ ẹni tí ọba orin fẹ́ lọ bógò mọ́ lórí láì fi ti ipò pàtàkì tó wà àti ìmúra rẹ̀ ṣe. ọ̀rọ̀ yìí ti di èyí táwọn èèyàn ń gbà bí ẹni gba igbá ọtí lórí ẹ̀rọ ayélujára. ọ̀pọ̀ àwọn tó rí fídíò yìí ni wọ́n ń fi àìdùnnú wọn hàn sí ìwà tí Òṣùpá hù. wọ́n ní pẹ̀lú ipò pàtàkì tó wà kò yẹ kí ìbínú rúbò lójú débi tí yóò fi fa ìgò yọ nígbà tí kì í ṣe ọ̀kan lára àwọn jàǹdùkú ọmọ ẹ̀yìn ọkọ̀ tí kì í sì ṣe pé ìjà ìgboro ló ṣẹlẹ̀. wọ́n ní bí ọ̀rọ̀ kan bá ti ẹ̀rù Saridon P nínú níṣe ló yẹ kó rán àwọn ọmọlẹ́yìn rẹ̀ lọ síbẹ̀ tàbí kó pàṣẹ fáwọn ẹ̀ṣọ́kùnrin àti àwọn bouncers tí wọ́n máa ń tẹ̀lé láti lọ yanjú ohun tó bá ṣẹlẹ̀. síbẹ̀ níṣe làwọn míì ń ṣe ẹ̀fẹ̀. wọ́n ní kò sẹ́ni tí kò mọ̀ pé Òṣùpá kò ráàyè ẹ̀bẹ̀ àti pé ọmọ bíbí ìlú Ìbàdàn ni ó sì ti wà nínú oríkì àwọn Ìbàdàn pé ìjà àgboro ní àrùn Ìbàdàn. àwọn kan sọ pé níṣe làwọn ọmọ Ìṣọ̀tá ìyẹn àwọn ọmọ Gànfẹ́ tó wà lẹ́yìn agbó fẹ́ fi agídí gba owó lọ́wọ́ Òṣùpá lẹ́yìn tó ti kọ́kọ́ fún wọn lówó tẹ́lẹ̀. èyí ló mú kó pinnu láti lọ kọ́ wọn lọ́gbọ́n. àwọn míì sì tún sọ pé níṣe làwọn jàǹdùkú kan lọ gbégi dínà fún ọmọọṣẹ́ rẹ̀ kan tí wọ́n sì fẹ́ fi tipátipá rẹ̀ jẹ. Saheed Osupa ya àwọn fáǹsì rẹ̀ lẹ́nu nínú fídíò náà nígbà tí wọ́n rí bí ọba orin ṣe fẹ́ fìgò bíà kọlà fọmọ aláìgbọràn nílùú Òṣogbo.
Faith Adébọ́lá ló ń jábọ̀ ìròyìn fún Ìta Fàájì. Season of love, of joy, and of celebration from all of us in Ìta Fàájì. We are wishing you all Merry Christmas and Happy New Year in advance.